ibikíbi tí Ìyábọ̀ Òjó bá wà wọ́n ní tó bá ti ń rí jẹ ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò ní rí jẹ mọ́ wọ́n ní ibi tó bá wà tó bá ti ń rí mọ́ wọn ò ní rí mu mọ́ wọ́n ní tó bá kí Ìyábọ̀ nǹkan á dẹ̀ máa sọnù lọ́wọ́ ẹ̀ kó o kọ̀ kí wọ́n dídì wọn nù mí ni pé kí má bàa parí ìjà láyé àti láyé wọ́n ló máa tọ́fù o pé torí olórí burúkú ẹ̀dá ni wọ́n ní kí n gbàgbé ẹ̀ bó ṣe tọ́fù tó wọ́n ní kí n máa bá tèmi lọ báyìí mi gígùn ló wà ń bẹ fún mi wọ́n ní gígùn ìgbéga wọ́n ní kí n máa ṣe tèmi lọ wọ́n ní màá rí pé mi ì tí ì lówó rárá bí màá rí nǹkan rere tí mo gbé ṣe tí máa gbé ṣe wọ́n ní iṣẹ́ tíátà tá à ń ṣe yẹn wọ́n ní àwọn onítíátà tó bá ti bá ṣe ká lọ wò gbèsè ayé wọn. èèyàn wa Lizzy Anjorin tó ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Ìyábọ̀ Òjó ó tó ti bẹ̀rẹ̀ àwọn ìpè ńláńlá tí ó máa ń ṣẹ̀yìn ó tó ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó ó ní gbogbo ibi tí Ìyábọ̀ Òjó tí ó bá wà ó ní tí wọ́n bá ń rí jẹ níbẹ̀ ó ní wọn ò ní rí jẹ mọ́ ni ó tún fi pẹ̀lú rẹ̀ wípé tí wọ́n bá ń rí ṣe níbẹ̀ ó ní wọn ò ní rí ṣe mọ́ ni ibikíbi tí Ìyábọ̀ Òjó bá wà ẹ̀yìn ìyẹn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. wọ́n fún mi wọ́n nìgan lórí ẹ̀ gan ẹ rò pé tó ń bá fún mi wọ́n ní lórí ẹ̀ spiritually ẹ rò pé ọkọ mi máa gbà mí láyè kí n fèsì wọn ni wọ́n ní tí Dangote bá súnmọ́ Ìyábọ̀ ó máa tọrọ jẹ ó máa ní problem tí Dangote níbi tí àbílú wà lára Ìyábọ̀ Òjó dé bó dẹ̀ ṣe wà yẹn wọ́n ní ìyàtọ̀ sí wípé ó ń fi agídí lo ìgbà wọ́n ní kò sí ìgbà kankan tó máa yẹ wọ́n ní gbogbo ohun táyé ń wálé ayé wá ṣe wọ́n ní kò ní bá wọn ṣe kankan wọ́n ní ara àyà ẹ̀ ló ti kó nǹkan yẹn pẹ́ni yẹn dẹ̀ ti ṣépè pé èpè yẹn ń jà Ìyábọ̀ pé èpè yẹn gan ń jà àwọn ọmọ ẹ̀. because káfí dídá mi you know me mi ò like wàhálà mi ò ń ṣe oníwàhálà bẹ́ẹ̀ yẹn you know me now you all know me wọ́n ti fún mi ní spiritual warning ni pé kí n má bá fa lọ má jẹ́ súnmọ́ mi o kí n mọ̀ lọ́tà ó ṣe mí lóore ju káyé mọ̀ mí lọ́rẹ̀ ẹ̀ lọ. That was when I blocked her. She now went to Esabod. Ní Esabod kó sọ fún mi kí n unblock wọn. Wọ́n ní mi gbọ́dọ̀ unblock ẹ̀ láyé. Èmi àti òde gbọ́dọ̀ pàdé láyé. Wọ́n ló máa gbé ogun. Wọ́n ní bọ̀ tó gún yẹn mo máa fi jẹ́ èèyàn ni. Wọ́n ní ìràwọ̀ mi dẹ̀ máa kàn. Òkìkí mi máa kàn. Mo dẹ̀ máa lówó. Wọ́n ní kí n má bá ní wọ́n ló ti ṣèkà fún mi gan. Wọ́n ló ti ṣèkà ní gbogbo ọjọ́ ayé ẹ̀. Wọ́n ní Ìyábọ̀ Òjó sáré pé kó ń kọ́lé. Wọ́n ní mo máa gbé èèyàn ṣubú. Pé máa gbá àwọn èèyàn ṣubú ọlógun ń jà ìpè ń jà wọ́n ní ikú burúkú ló máa kú ọjọ́ tó bá máa kú ikú burúkú ló máa kú wọ́n ní ìka ẹ̀ ti pọ̀ wọ́n ló ti gbomijé lójú èèyàn tó pọ̀ àzàgbà tí mò ń sọ̀rọ̀ yìí Mohbad ò ti kú wọ́n ló ti gbomijé lójú wọ́n ní ìgbà tó ń bọ̀ wá àwọn tí ìyá ayé ẹ̀ ti ṣẹ̀ yẹn ẹ wo ayé ìdìbò ṣé kò rọ́ǹgì fárẹ̀mù time tí Mr. Lawal tó fẹ́ patronize ẹ̀ kéèyàn tó lè lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó fẹ́ ra mọ́tò worth of 75 or 85 million kéèyàn tó gbé 50 million naira dání pò ń fẹ́ bẹ̀rẹ̀ ra mọ́tò ṣerú èèyàn yẹn ló yẹ kí Àrẹ̀mú kó exchange pó wá lọ rent car fẹ́nu oṣù tí ó bá sí pé èpè ń ja ẹni yẹn imagine wọn tó ń wò mí lálẹ́ kéèyàn gbé 50 million kó fẹ́ bẹ̀rẹ̀ rajà less than a month téèyàn gbé 50 million naira tó fẹ́ bẹ̀rẹ̀ rajà ó wá lọ gbé ọ̀tá ẹni yẹn ó rẹ́ǹtì mọ́tò fún ẹ̀rí pépè ń ja ẹni yẹn gan ṣẹ́ni tó gbé 50 million naira dọ́dọ̀ ẹ̀ tó fẹ́ rajà ṣé kò lè gbé 5 billion padà wá bẹ̀rẹ̀ rajà ẹ̀yin lẹ́ ń ṣàánú àwọn onítíátà ẹ̀yin lẹ́ ń dáwó fún wọn ẹ má dáwó fún wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó ṣe wọ́n lóore wọ́n ti fi ọwọ́ ara wọn bá yé àwọn ènìyàn jẹ́ ìwọ tó ń wò mí lálẹ́ tí èèyàn kan bá gbé 50 million naira kó fẹ́ bẹ̀rẹ̀ rajà wà wá lọ bá ọ̀tá ẹni yẹn tó ṣe ìkàfẹ́ nìyẹn wà wá ya ní mọ́tò pé ká ẹjọ́ ṣe cruise láti bójú ẹni yẹn jẹ́ think about it. Think about it.
ẹ̀yin lẹ ń ṣàánú wọn gbogbo olóore wọn náà ti bà láyé jẹ́ gbogbo olóore gbogbo ẹ̀dá tó yẹ kó ṣàánú fún wọn náà ti wọn ò ní àánú àwọn ọmọ tẹ̀ ń wò yìí ẹ̀yin lẹ ń dáwó fún wọn owó tẹ̀dẹ̀ ń dá fún wọn ẹ fi ń gba èpè ni